torí tọ́nà Yorùbá ni wá lóòótọ́ ọ̀ṣẹ́ ní gbogbo àwọn táwa ní àná ní gbogbo àṣèmúra láti tẹ̀lé yín to the core anywhere tẹ́ bá ń lọ anything tẹ́ bá fẹ́ ká ṣe are ready láti ṣe no going back kíkẹ́ tí màá kàn sọ fún yín ni wípé ẹ ṣọ́ra fún àwọn mídíà láti mọ̀ gbà bóyá ìròyìn àbí anything tó bá ti lè implicate yín pẹ̀lú àwọn pípù burúkú wọ̀nyí kò jù bẹ́ẹ̀ lọ. Bóyá ìyá Oòduà ẹjọ́ kó má sáriwo. Ìṣọ̀kan Oòduà ìṣọ̀kan. Orúkọ tèmi ní Kọ́mídé Yorùmí Olúwaṣeyì ọmọ bíbí Abẹ́òkúta ní ọjà fún Ìbàdàn tó wà lóde. Aṣọ lè di tó ṣọ́. Gbogbo wa la máa délẹ̀ ìlú. Àní sọmọ nù. Àwùṣe. Àní sáyà nù. Àdèmí sọmọ nù. Dáàdì mi nǹkan tèmi fẹ́ ẹ jọ̀ọ́ ohun tí èmi fẹ́ ṣé ẹ mọ̀ pé ìjà Yorùbá kì í ṣe ti ìbọn àti kàdá. Ìgbà kan ni a ti ṣaṣara bàgbó ẹni bá lè jù kó lọ. Ó yẹ yí dájú mi. Ẹjọ́ kó má sáriwo ẹjọ́. Ìgbà kan nìyẹn. Ìgbà kan ni ìgboro àtọ̀gbọ̀rọ̀. Ìgbà kan ni 9999 ní wọ̀. Adúpẹ́ fún ọ̀pá wà lẹ́yìn. Bàbá dá mi lé márùn-ún sí mi. Ẹjọ́ kan tá a fẹ́. Lóòótọ́ wọ́n sọ̀rọ̀ yìí. Ọ̀pá. Àwa kan. Ní àwọn kan tó jókòó. A ní ìdí ohun ilẹ̀ Oòduà. Ó yẹ kó yí. Ṣùgbọ́n tẹ́ ẹ bá máa fún wa nítorí Yorùbá lọ̀ka Yorùbá láti gba ayé Abíọ́lá Yorùbá ni ọ̀rọ̀ ká Yorùbá but àwa ò wá fẹ́ kí ègún tí wọ́n sọ wípé Yorùbá máa gbógun tira wọn bàbá wa Abíọ́lá sọ wípé ìgbà tó bá tó gbà kan àwa ìwé la máa dìde ìjà fúnra wa òun náà ni àwọn yìí níwájú yìí ẹjọ́ kó má sáriwo ẹ̀dá ẹjọ́ òun náà làwọn yìí níwájú yìí àwọn Ondo State bá ṣe jókòó yìí àwa dúró but mo fẹ́ kó fi dá yín lójú àwọn kan mọ kíní yìí àwọn kan mọ anakum láì bẹ́ẹ̀ náà làwọn kan mọ ẹjọ́ ní gbogbo aspect tí mo sọ yẹn ẹ má jẹ́ ká lákì lẹ́sà. Islamic Week is bringing the work closer to your doorstep. Right now, we are now in Ondo State creating the awareness campaign of Oduduwa Nation. Nígbà yẹn lọ́rùn ẹjọ́ àwọn nǹkan yẹn tó bá ṣe pé each local government by local government àwọn tí a bá ní níbẹ̀ tá a bá mọ̀ pé wọ́n dúró àwa dúró àbí kílẹ̀ yọmọ Ondo State. Èmi gẹ́gẹ́ bí obìnrin kọ̀ṣọ́ láàrin ẹgbẹ̀rún ọkùnrin. Wọ́n wà battalion. Ó yọjú. Ẹ jẹ́ kí ẹjọ́ ẹ ti wà lẹ́yìn kẹ jẹ́ kí each local government ní nọ́mbà yín. Ẹnìkan ò lè ṣiṣẹ́ foreman. Ẹnìkan ò lè ṣiṣẹ́ foreman. Mo dúpẹ́ lọ́wọ́ Ọmọlúkà àti Trustina torí wọ́n gbìyànjú ẹjọ́ ìkejì sà mi ò fẹ́ kí ẹ gbé wa sí kí ẹ gbé àwa jìjàgbara sábẹ́ oníṣẹ̀ṣe tí oníṣẹ̀ṣe bá ní nǹkan tó fẹ́ fún wa kó pè wá kó bá wa búra kó fún wa ní nǹkan tó fẹ́ fún wa kì í ṣe pé kí wọ́n mọ̀ ajagunjàlàwà o ajagunjẹ oníwà. Sútọ̀ oníṣẹ̀ṣe bá ní ìdí wa kó fún wa ní àwọn nǹkan àwa náà kì í ṣe ọmọ kékeré but bàbá wa ẹ jọ̀ọ́ ẹ ràn wá lọ́wọ́ Ọlọ́run á fi ṣe. ẹ bá pàtẹ́wọ́ fún wọn bàbá wa máa sọ̀rọ̀ ń sìn ó má sáriwo ẹ̀dá bá sí títí tó fẹ́ sọ ẹjọ́. Bàbá ẹjọ́. Hey, everybody clear from my front. Ọmọlúkà Trustina pẹ̀lú general wa gbogbo ẹ̀yin bàbá wa tẹ jẹ́ state conductor wa àti gbogbo ẹ̀yin bàbá tẹ jẹ́ bàbá mi Ọlọ́run nípa ẹ̀rẹ́. Àṣẹ. Gbogbo kàtà jọ́sìn
lórí kílẹ̀ Yorùbá lè dára alẹ́ kí gbogbo àwọn bàbá wa wọ́n jẹ́ àwọn bàbá tó ń ní wá lọ́jọ́ lórí wa nílẹ̀ Yorùbá àwọn bàbá wa Adébánjọ Akíntóyè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àkí Ààrẹ Ọ̀nà Kakanfò wa lóògùn ọ̀fẹ́ ara ó ní gbogbo àwọn tó jẹ́ bíi kọ́ndẹ́tọ̀ tó jẹ́ akẹ́kẹ́jú èèyàn wọ́n tẹ̀lé mi lẹ́yìn wọ́n jẹ́ kẹ́ mọ̀ pé yẹ àwọn ń bẹ dáadáa lórí ọ̀rọ̀ Yorùbá Ọlọ́run jẹ́ kójú ti Yorùbá. àṣẹ wà. ẹ rí i pé gbogbo àwọn Fúlàní ń pawá yìí wọ́n kidnap àwọn bàbá wa tó ń gba ransom kidnap àǹtí wa tó ń gba ransom yìí tó ń rìpù wa tó ń fídíò wa èyí tí kò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ wọ́n ti ń ṣe tipẹ́ ṣùgbọ́n tí ẹ̀gún bá ti débi òkè ó fẹ́ yọ nìyẹn àìkọ́ wọlé Yorùbá òun ló dẹ̀ yẹ jẹ́ kí irú nǹkan báyìí máa wáyé tí gbogbo abájọ parapọ̀ tájọ wà lójú kan Fúlàní kan ò lè wá àwọn tó jẹ́ àwọn bàbá tiwa tó jẹ́ gbọ́n wa tó ń gbé pẹ̀lú wọn lọ́wọ́ nílùú wọn lágbára irú nǹkan báyìí láti wọnú ìlú wọn kọ́mọ àwọn Yorùbá ò lágbára ẹ̀ láti bọ́ sí ìlú wọn kọ́mọ jí wọn gbé kọ́mọ kidnap wọn àwọn lágbára irú nǹkan báyìí torí pé wọn kà wá kún nǹkan kan àwọn lágbára wọn fìlú wọn lẹ̀ wọ́n wá sórí ilẹ̀ bàbá wa wọ́n jí wa gbé wọ́n ń ṣe bó ṣe wù wọ́n wọ́n ń rèpù àwọn sísítà wa wọ́n tó fídíò wọn wọ́n ń pa wá a lè bá wọn wí àwọn tó jẹ́ àwọn bàbá wa olóṣèlú wa àwọn ẹ̀gbọ́n wa náà la máa bá wí Yorùbá dẹ̀ ní ìwọ la rí bá wí ọ̀dọ́ mẹ́gbàá lọ́wọ́ tó fi nani kankan egun ilé wa kan náà máa ń kì báyẹn ìwọ la rí bá ó jẹ́ káwọn pípì yìí jẹ́ kí wọ́n rò pé àwọn ṣe bẹ́ẹ̀ lágbára so gẹ́gẹ́ bí wọn táwọn fúlàní mi kan sọ pé ìbọn tán gbé lọ́wọ́ yẹn ojú ti là ayé ìgbà tẹ́ǹpẹ́ ti sására bá gbó kankan yẹn àwọn tẹ̀ ń ti sára bá gbó pẹ̀lú àwọn náà ti sására bá gbó pẹ̀lú yín ni àwọn Fúlàní ti ń da màálù lọ tó gbé ìbọn AK lọ́wọ́ tó fi ń da màálù tó lè fẹ́ fi sására bá gbó ebi ń parọ́ fúnra mi tó ti Yorùbá ní nǹkan lọ́wọ́ Ọlọ́run bẹ ìyẹn wà Ọlọ́run fún wa lóògùn kan yìnbọn sí wa ọmọ ràn wá àbí bọ̀ àwa náà gbọ́dọ̀ lábá yìnbọn sí ọtí ọ̀ràn àwọn tí ń bọ̀ ẹja yìí sẹ́nìkan wọ́n bọ̀ tí wọ́n kó bọ̀ lọ́wọ́ tó bá yìnbọn sí ọtí wọn náà gbọ́dọ̀ defend ara ẹ̀ káwọn náà kí wọ́n nẹ́ni kankan tó lè fi tákù tó ti yé àwọn ẹ̀gbọ́n wa àwọn bàbá wa tó ń jó lóṣèlú yẹn àwọn ni wọn ọ̀rọ̀ wọn ẹnu ò tọrọ níwájú àwọn tó ń ẹnu ò tọrọ níwájú àwọn tó ń bá ṣe ló fi jẹ́ káyè gba àwọn Fúlàní yẹn lórí ilẹ̀ wa kí Fúlàní máa sọ pé òun ni Sẹ́ríkì àwọn bàbá wa tó ń jọba gan àfihàn ọ̀dà tó tiẹ̀ ọdẹ tó wọ́n wá ń jí wa gbé tí wọ́n bá jí wa gbé tán tí wọ́n bá dọ́dọ̀ àwọn ìjọba wa òun ní kankan tó fẹ́ ṣe fún wọn òun ló jẹ́ kó máa ní confidence láti mọ òwúrú wà yìí lọ láti pé kó máa jí wa gbé ẹ̀rí gbogbo nǹkan tá à ń ṣe yìí náà kì í ṣe gbogbo Yorùbá náà la corporate kì í ṣe gbogbo àná bá a ṣe ń ṣe yẹn àwọn kẹ́yìn tó ń bú wa wọ́n tó ń sọ yàmà yàmà ń sọ bẹ́ẹ̀ torí pé ẹni ìparun ni wọ́n àwọn parun kẹ́yìn ni. gbogbo ọmọ Yorùbá tí ń sọ̀tà Yorùbá tó ń fún àwọn tó ń dà wá láàmú Fúlàní àtàwọn tí ń ṣe jàmbá fún àwọn fámìlì wa lórí ilẹ̀ wa tí ò jẹ́ ká lálàáfíà gbogbo ọmọ Yorùbá tí ń bẹ lábẹ́ wọn wọ́n parun kẹ́yìn. àwọn rò pé bá ti ń sọ̀rọ̀ yẹn rọ́lá pa ṣùgbọ́n táwọn náà bá lójú inú láwọn ọmọ Yorùbá tí ń bẹ pẹ̀lú àwọn tí ń ṣe jàmbá fún wa yìí tí wọ́n tún pẹ̀lú wọn tí wọ́n tún jọ ń bú wa yìí tí wọ́n bá lójú inú wọ́n mọ̀ pé táwọn ti bàjẹ́. tá a bá sọ̀rọ̀ ọ̀rọ̀ táwọn bá ń sọ lọ́wọ́lọ́wọ́ sí Ọlọ́run gbà àwọn tó bá yẹn gbà gbogbo ọmọ Yorùbá tó jókòó àìdá jókòó lórí afẹ́fẹ́ ni jókòó ní kọ̀rọ̀ ni àbí ó jáde sójú ayé tó ti àwọn kan lẹ́yìn ni kíbi tó bá wà tí ọba ń gbàbọ̀dé tó ń sọpọ́ọ̀tì àwọn ọ̀tá Yorùbá tó ń sọpọ́ọ̀tì gbogbo àwọn Fúlàní gbogbo àwọn èèyàn dáadáa tí wọ́n ń tu Yorùbá jẹ tí wọ́n ń da Yorùbá láàmú gbogbo ọmọ Yorùbá tí bá ń bẹ lẹ́yìn wọn yóò parẹ́ tì náà. àbí tó bá jẹ́ pé nǹkan tá à ń ṣe yìí èmi Sunday Adéyẹmọ mo wù pé bóyá torí pé kí n lè rówó kan bẹ̀ ni o tàbí pé torí kí n lè rórúkọ kan bẹ̀ ni o tàbí kí n àbí mo fẹ́ jẹ pírẹsidẹ́ǹtì kan ni o àbí mo fẹ́ jó lórí Yorùbá kan àbí tó bá yẹ pé bẹ́ẹ̀ ni ìpè tí mo sẹ́yìn ò ní mú wọn torí oríṣiríṣi àwọn èèyàn ẹlẹ́mìíràn yẹn wọ́n ti gbé 40 million fún mi ò gbó lọ́wọ́ ẹnìkan kan owó táwọn aráàlú ìbò yẹn dá 6.5 million mọ́dẹ̀ àná ti gbogbo ayé gbọ́ lẹ́yìn ìyẹn gbó kankan lọ́wọ́ ẹnìkan kan èmi gangan fúnra mi ọmọ ẹ bá kálukú lé orí owí àti létọ̀ ní rí ṣùgbọ́n ohun tèmi ń jà fún ni pé ọjọ́ ọ̀la fẹ́ ṣe lè dà
ká jókòó lórí ká mọ́ lè sùn nígbà kan tí àwa gbọ́njú ká bá ń bọ̀ látòkò a lè mọ bọ̀ láago kan òru tí ò sẹ́ni kankan tí a tún di yẹn sínú ewé kókó táwọn bọ̀ lé kò sẹ́ni kankan tí ó gbogbo là ń lọ ànígbọ́ kíyà sí nìkan. Islamic Week is bringing the work closer to your doorstep. Right now, we are now in Ondo State on tí wọ́n bá ti Akure. ń bọ̀ báyìí tá a bá halẹ̀ mọ́ wọn sá fún wa so mi ò wá rí gbogbo ṣùgbọ́n àwọn bàbá wa kan náà kọ́lọ̀ ń jẹ́ kẹ́mi gbogbo àwọn bàbá wa gùn pé a lè mọ bú wọn mọ́ àyè pé àwọn bàbá náà ti ń dìde sí i àwọn náà ojú wọn ti rí wọn ti ń sọ̀rọ̀ sókè àwọn kẹ̀kẹ́ gbogbo wọn náà máa sọ̀rọ̀ gbogbo àwọn bàbá wa náà gbogbo wọn ti wà lẹ́yìn wa báyìí ló jẹ́ kẹ́ ẹ rí wa ẹni pé nígbà tí àwọn kan sọ pé wọn fẹ́ àwọn Yorùbá olórí burúkú kan wọn ni wọn fẹ́ mú Ìgbòho ṣùgbọ́n àwọn ìjọba mọ̀ pé àwọn fẹ́ mú Ìgbòho ni Ọlọ́run ọ̀fà wọn ṣe ni torí pé tí èèyàn bá àbí tọ́lọ́run bá mú èèyàn àwọn tó fẹ́ mú mi mọ̀ náà kàn wọ́n pé àwọn fẹ́ gbìyànjú àti àwọn ọmọ Yorùbá kan náà tó sì wà nù abẹ́lẹ̀ tán jọ ṣiṣẹ́ yẹn àwọn náà mọ̀ náà kan ara wọn pé àwọn fẹ́ síbẹ̀ Ọlọ́run ló ní kárí fídíò yẹn sí so Ọlọ́run ọba àti àwọn tó plan tó ń fẹ́ jọ mú mi wọ́n parẹ́ lójijì. So mo á fẹ́ kí gbogbo àwọn ọmọ Yorùbá àwọn ẹ̀rí pé àwọn pípọ̀ yìí wọ́n rí àwọn fámìlì wọn tó ń gbébọn lọ́wọ́ wọ́n gbébọn oríṣiríṣi táwọn ò ní lọ́wọ́ wọ́n gbé lọ́wọ́ wọ́n tún kidnap àwọn èèyàn wa wọ́n ṣe everything wọ́n dẹ̀ lọ bá wọn gbó wọ́n tún fún wọn lówó wọ́n ní ká má pè wọ́n ní kírímínà mọ́ torí wọ́n rí pé àwa ń dìdìrín wọn ò ka àwa kún kankan tó ti yé wọn ò ka àwa kún anything so Ọlọ́run bá tọ́ wá ní wá tọ́ kà wá yẹ Ọlọ́run kà wá yẹ àwọn ò mọ̀ ni ìlú tá a dẹ̀ ń pè ní Nàìjíríà yìí Yorùbá ló dì í mú tí Yorùbá bá sọ pé àwọn ń lọ lé ní Nàìjíríà máa dàrú ni. ó kàn ti dàrú ó ti dàrú sà. ó ti mú fẹ́ ni pé ẹ jẹ́ kí wa Yorùbá ẹ jẹ́ ká ṣera wa lọ́kàn torí pé ilẹ̀ ti ṣú ẹ jẹ́ kí gbogbo Yorùbá ẹ jẹ́ ká ṣera wa lọ́kàn ká bàa lè gbára wálẹ̀ tó ti yé ṣe ẹ rí i pé nígbà tí ariwo tá à ń pa lórí pé wọ́n ń pa wá wọ́n jí wa gbé wọ́n ṣe ó pọ̀ nínú ẹ̀mí wọn lọ àwọn náà fíà ẹ̀ ṣùgbọ́n tẹnu wa nígbà tí ẹnu wa kò nìyẹn torí pé ohun tó ṣẹlẹ̀ lórí Yorùbá yìí tí gbogbo ẹnu wa kò báyìí kò ṣẹlẹ̀ rí so àwa ń bẹ lọ́run pé kó máa lọ bẹ́ẹ̀ kí gbogbo wa ká fi lè débi tá à ń lọ Ọlọ́run ò ní pa gbogbo Yorùbá run àṣẹ wà ní pa wá rẹ́ àṣẹ ní pa wá rẹ́ ẹnikẹ́ni tó bá ní kí Yorùbá ó parẹ́ àwọn máa parẹ́ ohun tá à ń ṣe yìí ẹ mọ̀jà ṣe ń ṣe pé báyìí pé mo fẹ́ gbowó mo fẹ́ gba nǹkan kan mo fẹ́ gba kò kan mo fẹ́ jọ̀dá kan ẹ jẹ́ ká ṣe ń ṣe pé kórúkọ mi wà nù òwe ìtàn pé èmi náà ń bẹ náà àwọn tó ń gba òmìnira fún Yorùbá ọjọ́ ọ̀la bí ẹ ti já sí nìyẹn ẹ jẹ́ ká fi hàn ṣọ̀kan ọmọ jẹ́ ká dalẹ̀ ara wa ẹ jẹ́ ká ṣẹra wa pọ̀pọ̀ báyìí Ọlọ́run níjọ́ bàjẹ́ Ọlọ́run ní dàwárú Ọlọ́run ní ba ìlú wa jẹ́ ní ba àṣà wa jẹ́ yọ gbà á lọ́wọ́ àwọn ajúnilọ Ọlọ́run bá òun lọ́ba tí ń gbẹ̀dá là ó sì gbà wá àwa la fura Ọlọ́run bá tó ní wá yọ gbà á lọ́wọ́ àwọn Fúlàní tí ń ṣe jàmbá fún wa yọ gbà ìran Yorùbá lọ gbogbo àwọn ajúnilọ tó ń ju Yorùbá lọ torí pé wọ́n jù wá lọ àwa la mọ̀ Ọlọ́run ní kó wa yọ Ọlọ́run wa ní fi wálẹ̀ ó ṣe máa rí nìyẹn agbára Ọlọ́run. ẹ jẹ́ kọ́ńtẹ̀ mu àwọn ẹ pàtẹ́wọ́ fún bàbá àjẹmú Yorùbá ká fi parí ẹ̀ 1 2 go. Iṣẹ́ wà fún ẹwà orílẹ̀ èdè wa àgbéga 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 káyé ìgbàgbọ́ wà ní pé bàṣìbẹ̀rù làbọ̀ mọ́ ká ṣiṣẹ́ ká ṣiṣẹ́ ká ṣiṣẹ́ kájọ lọ. Ìṣọ̀kan àti òmìnira. Ìṣọ̀kan àti òmìnira. Ilé dára. Àtòhun tó dáa. Ọmọ Oòduà dìde. Ọmọ Oòduà dìde. Wọ́n sì bu ẹ̀tọ́ rẹ. Wọ́n sì bu ẹ̀tọ́ rẹ. Ìwọ ni ìmọ́lẹ̀. Ìwọ ni ìmọ́lẹ̀. Ògo adúláwọ̀. Movement is going to work closer to your doorstep. Right now, we are now in Ondo State, in Akure, the capital of Ondo State. Right now.
Ó yá, ẹ dúró tì wá, ẹ dúró. Right now, we've started the rally of Yoruba agitation right now campaign. Right now, we are now in Ondo State, in Akure. Right now, help me to share the program. Help me to share it. Let me to share the program. Right now, the drug campaign has started fully. We are taking back our father's land. We are taking out our father's land. We are taking it back right now. So please come out for the awareness and campaign.